A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti gba ìwé ìrìnnà mínísítà tó ń bójútó ìgbáyégbádùn ará ìlú Betta Edu àti aṣíwájú rẹ̀ Sadiya Umaru Farouk látàrí ìwádìí ẹ̀sùn jìbìtì tó ń lọ lọ́wọ́ ní mínísítírì wọn. Edu tí ó dé sí olú iléeṣẹ́ EFCC ní aago 10 òwúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun ni ó wà lẹ́nu ìfọ̀rọ̀wánilẹ́nuwò títí di aago 7 ìrọ̀lẹ́ tí wọ́n fi kó ìròyìn yìí jọ. Bí àjọ EFCC ṣe ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú mínísítà tí wọ́n jáwèé gbélé ẹ̀ fún ni a gbọ́ wípé ìfọ̀rọ̀wánilẹ́nuwò mìíràn bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn adarí ilé ìfowópamọ́ 3 lórí ẹ̀sùn tí ó so rọ̀ mọ́ jìbìtì owó yìí kan náà. Awuyewuye lórí Edu bẹ́ sílẹ̀ lẹ́yìn tí lẹ́tà kan tọ póró síta tí ó ṣàfihàn bí mínísítà ṣe darí olùṣirò àgbà Accountant General fún ìjọba àpapọ̀ Olúwatóyìn Mádẹ́yìn kí ó san $585 million sí àpò ìkówósí aládàáni Private Bank Account tí wọ́n ní ó jẹ́ ti Oníyẹlú Bridget tí ó ń sìn gẹ́gẹ́ bí olùṣirò fún iṣẹ́ àkànṣe owó fún àwọn aláìlágbára láwùjọ. Mínísítà yìí ṣe àwáwí wípé owó yìí jẹ́ ti ẹgbẹ́ aláìlágbára láti ìpínlẹ̀ Akwa Ibom, Ògùn, Cross River àti ìpínlẹ̀ Èkó, bí ó ti ṣe àpèjúwe ẹ̀sùn tí wọ́n fi takò ó yìí gẹ́gẹ́ bí èyí tí kò lẹ́sẹ̀ ńlẹ̀. Amúgbálẹ́gbẹ̀ẹ́ mínísítà lórí ìròyìn Rasheed Ọláwálé sọ nínú àtẹ̀jáde wípé ó wà lábẹ́ iṣẹ́ ìjọba kí wọ́n san irúfẹ́ owó bẹ́ẹ̀ sínú àpò ìkówósí aládàáni òṣìṣẹ́, pàápàá jùlọ bí ó bá jẹ́ wípé òun ni ó ń ṣàmójútó iṣẹ́ àkànṣe. Ṣùgbọ́n nítorí awuyewuye láti ọ̀dọ̀ ará ìlú ni ààrẹ fi jáwèé gbélé ẹ̀ fún Edu ní ọjọ́ Ajé kí ó tó pàṣẹ kí wọ́n yọ̀ǹda gbogbo iṣẹ́ fún Permanent Secretary. Ọjọ́ Ìṣẹ́gun ni Edu jẹ́ ìpè àjọ EFCC lẹ́yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ní agbára ni wọ́n gba ìwé ìrìnnà rẹ̀ àti ti iṣẹ́ ìjọba kí wọ́n tó gbégi dínà àti rin ìrìn àjò kúrò lórílẹ̀-èdè. Ọjọ́ Ajé ni ìfọ̀rọ̀wánilẹ́nuwò ti bẹ̀rẹ̀ pẹ̀lú aṣíwájú rẹ̀, mínísítà àná Umar Farouk. Fún odidi wákàtí 14 ni ó fi káwọ́ pọ̀nyìn rojọ́ lórí ìwádìí ẹ̀sùn jìbìtì oní $37.1 billion tí wọ́n ní wọ́n ṣe kúmọkùmọ nígbà ìṣèjọba rẹ̀ nípasẹ̀ agbaṣẹ́ṣe tí orúkọ rẹ̀ ń jẹ́ James Okwuete. Bákan náà ni wọ́n gba ìwé ìrìnnà ọ̀hún náà kí wọ́n tó yọ̀ǹda rẹ̀ ní alẹ́ ọjọ́ Ajé. Yàtọ̀ sí Edu, alámòjútó fún àjọ National Social Investment Programme (NSIPA) tí ó wà ní abẹ́ ìṣàkóso mínísítírì Halima Shehu náà ti gba ìsinmi aláìlópin lẹ́nu iṣẹ́ lórí ẹ̀sùn yìí kan náà. Shehu ní àjọ EFCC fi ọwọ́ ṣìkún òfin mú lórí bí $44 billion ṣe di àfẹ́ẹ̀rí kúrò nínú àpò ìkówósí NSIPA sí àwọn àpò ìkówósí aládàáni àti iléeṣẹ́ mìíràn tí kìí ṣe ti ìjọba Private and Corporate Accounts láàárín ọjọ́ 4 nínú oṣù Kejìlá ọdún 2023. Ojoojúmọ́ ni Shehu fi ń farahàn sí iléeṣẹ́ àjọ EFCC láti ìgbà náà láti lè ṣe ìrànlọ́wọ́ fún àjọ EFCC lórí ìwádìí wọn. Síwájú àkókò yìí ni Shehu ti fìgbà kan rí jẹ́ alámòjútó owó ìfiránṣẹ́ lábẹ́ ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari. Bákan náà ni ẹnìkan láti ọ̀dọ̀ àjọ EFCC fìdí ẹ̀ múlẹ̀ fún akọ̀ròyìn lánàá wípé lóòótọ́ ni wọ́n wọ́de àwọn lọ́gàálọ́gàá kan láti ilé ìfowópamọ́. Wọ́n ní àwọn náà lọ́wọ́ nínú ẹ̀sùn jìbìtì tí wọ́n ń ṣe ìwádìí rẹ̀ lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni Ààrẹ Bọ́lá Tinubu bu ọwọ́ lu àdínkù iye èrò tí wọ́n jọ ń kọ́wọ̀ọ́rìn rin ìrìn àjò láàrin orílẹ̀-èdè àti lókè òkun. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn Àjùrìngbèlálè ni ó sọ eléyìí di mímọ̀ nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní ilé agbára ìlú Àbújá. Ngelale ní ìgbésẹ̀ yìí bá ọ́fíìsì ààrẹ, igbákejì ààrẹ obìnrin àkọ́kọ́, aya igbákejì ààrẹ àti àwọn mínísítà wí láì yọ àwọn àjọ ìjọba sílẹ̀. Ngelale ní ààrẹ ti sọ wípé
òun kò ní fi ààyè gba kí ogunlọ́gọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ máa wọ́ tẹ̀lé e lẹ́yìn bí ó bá ti ń rin ìrìnàjò nítorí èyí á máa gbọ́n owó lọ lápò ìjọba. Èyí yóò ṣe àdínkù ìdá 60 nínú ọgọ́rùn-ún 60%. Bákan náà ni ààrẹ darí wípé kò gbọdọ̀ lé ní 20 ènìyàn tí ó gbọdọ̀ tẹ̀lé rin ìrìnàjò lọ ilẹ̀ òkèèrè. Iye àwọn tí wọ́n ní àǹfààní àti kọ́wọ̀ọ́rìn pẹ̀lú igbákejì ààrẹ kò gbọdọ̀ ju 5 lọ. Obìnrin àkọ́kọ́ náà 5 pẹ̀lú aya igbákejì ààrẹ 5. Láàárín orílẹ̀-èdè, ènìyàn 25 ni ó ní àǹfààní àti tẹ̀lé ààrẹ, nígbà tí igbákejì ààrẹ ní àǹfààní sí ènìyàn 15. Obìnrin àkọ́kọ́ àti aya igbákejì ààrẹ yóò jẹ́ 10 láàárín orílẹ̀-èdè. Ngelale fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn mínísítà kò ní ju ènìyàn 4 lọ láti jọ kọ́wọ̀ọ́rìn lọ ilẹ̀ òkèèrè nígbà tí adarí àjọ ní àǹfààní sí ènìyàn 2. Ìgbésẹ̀ yìí ń wáyé lẹ́yìn ọ̀sẹ̀ 4 tí wọ́n bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Tinubu lórí bí ó ṣe kó èrò rẹpẹtẹ tẹ̀lé e lẹ́yìn lọ ìlú Dubai ní orílẹ̀-èdè United Arab Emirates fún ìpàdé àyípadà ojú ọjọ́ COP28 Climate Change Summit. Wọ́n ní kò dín ní 1,114 aṣojú ní Tinubu kó wọlé lórí lọ ìlú Dubai, bí ó tilẹ̀ jẹ́ wípé ààrẹ ní aṣojú 422 péré ni òun kó dání. Ìròyìn jábọ̀ wípé ìjọba ná N2.78 bílíọ̀nù sórí owó ọkọ̀ àti àwọn nǹkan mìíràn, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè ni wọ́n ti gbóríyìn fún ààrẹ lórí ìgbésẹ̀ yìí, pàápàá jùlọ àwọn èrò orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X. Ẹnìkan tí ó pe orúkọ ara rẹ̀ ní @odona sọ wípé ó yẹ kí àwọn gómìnà wo àwòkọ́ṣe ààrẹ kí àwọn náà ṣe àdínkù sí àwọn tí wọ́n jọ ń kọ́wọ̀ọ́rìn, kí wọ́n yéé náwó ànádànù lórí ìrìnàjò. Ó fi kún un wípé ààrẹ Tinubu jẹ́ adarí pẹ̀lú àpẹẹrẹ. Ẹnì kejì tí orúkọ rẹ̀ ń jẹ́ Vivadido sọ wípé ìgbésẹ̀ yìí wúni lórí, ṣùgbọ́n níbo ni owó tí wọ́n bá rí ṣàjọ yìí á bọ́ sí? @patohenna ní tirẹ̀ sọ wípé ohun tí ó ṣẹlẹ̀ níbi ìpàdé àyípadà ojú ọjọ́ ní ìlú Dubai kò gbọdọ̀ tún wáyé mọ́, ìgbésẹ̀ yìí dára lọ́pọ̀lọpọ̀. @gbengasegun 23029 sọ wípé Olúwa ṣeun, èyí la fẹ́ máa gbọ́, orílẹ̀-èdè yìí nílò ẹni tí ó ní ìgboyà láti lè kojú ìpèníjà, kò sí ààyè láti máa fi ọwọ́ yẹpẹrẹ mú ohunkóhun lásìkò tí gbogbo rẹ̀ le koko yìí. A ti ní ìránṣẹ́ tí ó ṣetán àti mú ọ̀rọ̀ ará ìlú lọ́kùnkúndùn. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé láàárín oṣù 7 ní ọ́fíìsì, ààrẹ Tinubu àti igbákejì rẹ̀ Kashim Shettima ti ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè 16 tí wọ́n sì lo ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ 91 days ní ilẹ̀ òkèèrè. Bẹ́ẹ̀ ni ọ́fíìsì ààrẹ ń ṣe àwáwí lórí àwọn ìrìnàjò wọ̀nyí gẹ́gẹ́ bí èyí tí ó ṣe pàtàkì láti mú kí àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ ilẹ̀ òkèèrè wá bá wa dá òwò pọ̀ ní ilẹ̀ Nàìjíríà. Ṣùgbọ́n agbẹnusọ ààrẹ sọ fún akọ̀ròyìn wípé ààrẹ ti pinnu láti fi òpin sí ànádànù owó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Atiku Abubakar ti gbóríyìn fún ààrẹ Bọ́lá Tinubu lórí bí ó ṣe jáwé gbélé-e fún mínísítà tó ń ṣàmójútó ìgbáyégbádùn ará ìlú Betta Edu. Nínú àtẹ̀jáde àná láti ọ̀dọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ Atiku lórí ìròyìn Frank Shaibu ni Atiku ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ yìí móríyá ṣùgbọ́n kò ì tó. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ Ajé ni ààrẹ Tinubu darí alága àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC Ọlá Olúkóyèdé kí ó bẹ̀rẹ̀ ìwádìí tí ó ní í ṣe pẹ̀lú gbogbo ìfowóránṣẹ́ tí ó ti wáyé ní ẹ̀ka ìjọba tó ń ṣàmójútó ìgbáyégbádùn ará ìlú, lẹ́yìn tí àṣírí tú wípé mínísítà darí olùṣirò àgbà Olúwatóyìn Mádẹ́yìn kí ó ṣe ìfowóránṣẹ́ ₦585 million sí àpò aládàáni ti alámòjútó iṣẹ́ àkànṣe Oníyelú Bridget.
Igbákejì ààrẹ àná ní ó ṣeni láàánú wípé ètò tí wọ́n gbé kalẹ̀ láti yọ ènìyàn tí ó lé ní 100 mílíọ̀nù kúrò nínú ìṣẹ́ ni àwọn kan sọ di ọ̀nà ìjẹtara wọn lábẹ́ ìṣèjọba ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé Tinubu gba oríyìn fún ìgbésẹ̀ yìí, síbẹ̀ ìgbésẹ̀ yìí ti pẹ́ jù kí ó tó wáyé nítorí kò yẹ kí ààrẹ yan Edu sí irúfẹ́ ipò pàtàkì bẹ́ẹ̀. Ó ní iṣẹ́ òṣèlú ni Tinubu gbé sórí iṣẹ́ ìlú. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé ìrírí wo ni Edu ní tí ó fi pegedé fún irúfẹ́ ipò bẹ́ẹ̀? Èéṣe tí wọn kò fi wo ọ̀dọ̀ Ìmáàmù Ibrahim pẹ̀lú gbogbo ìrírí tí ó ní? Èéṣe tí ó fi jẹ́ wípé olórí òṣìṣẹ́ fún ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà ni ó dúró fún Edu nígbà ìyànsípò rẹ̀ ní ilé ìgbìmọ̀? Àtíkù ní kì í ṣe Edu nìkan ni ó lọ́wọ́ nínú ìfowóránṣẹ́ ọ̀hún bí ó ti pè fún àtúpalẹ̀ iṣẹ́ láàrin mínísítírì yìí. Ó ní kò gbọdọ̀ jẹ́ Edu nìkan ni ó máa forí kó ẹ̀sùn. Gbogbo àwọn tí wọ́n ti fi ìwà ìmọtara-ẹni-nìkan kó owó tí ó tọ́ sí ará ìlú ni wọ́n gbọdọ̀ fín jáde kí wọ́n sì fojú wọn ba ilé-ẹjọ́. Ó jẹ́ ìwà ìkà àti ìwà ìṣù láti kó owó àwọn tí ó kù díẹ̀ káàtó fún láwùjọ pamọ́. Àtíkù fìdí ẹ̀ múlẹ̀ wípé pẹ̀lú bí ó ti jẹ́ wípé Edu àti aṣíwájú rẹ̀ Sadiya Umar Faruq ni wọ́n ń ṣe ìwádìí wọn lọ́wọ́, èyí túmọ̀ sí wípé ìjọba gbọdọ̀ tètè gbé ìgbésẹ̀ láti fọ mínísítírì yìí mọ́ tónítóní. Àtẹ̀jáde náà fi kún un wípé nígbà COVID-19 tí ẹnikẹ́ni kò lè jáde nílé, Faruq tẹ̀síwájú pẹ̀lú ètò oúnjẹ tí wọ́n ń ṣe pẹ̀lú àwọn ọmọ ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ó ní kí wọ́n máa gbé oúnjẹ lọ bá àwọn ọmọ nílé pẹ̀lú wípé ilé-ìwé wà ní títì pa. Bákan náà ni Edu sọ láìpẹ́ yìí wípé ó lé ní mílíọ̀nù 3 ìdílé tí ó jẹ àǹfààní ẹgbẹ̀rún lọ́nà 20 náírà (20,000 naira) lásìkò ọdún, ṣùgbọ́n kò sí àpẹẹrẹ wípé ẹnikẹ́ni rí kọ́bọ̀ gbà. Èyí túmọ̀ sí wípé owó kàn ń wọ àpò àwọn aládàáni ni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí 3 tí wọ́n lọ́wọ́ nínú ìpànìyàn tí ó wáyé ní ọjọ́ Àìsùn Kérésì ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Plateau. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Olúmúyìwá Adéjọbí ni ó ṣe ìkéde yìí níbi ìpàdé tí ó wáyé pẹ̀lú àwọn akọ̀ròyìn lánàá ní ìlú Àbújá. Adéjọbí ní mímú àwọn afurasí yìí tẹ̀lé ìtọ́ni láti ọ̀dọ̀ ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun bí wọ́n ti gùn lé ìgbésẹ̀ àrà ọ̀tọ̀ tí ó mú wọn ṣàṣeyọrí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Adéjọbí, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Golf, ìbọn AK-47 kan, AK-49 rifle, 1000 rounds of ammunition àti magazines 5 ni wọ́n rí gbà lọ́wọ́ àwọn afurasí wọ̀nyí. Bí ó ti fi kún un wípé ìgbìyànjú ṣì ń lọ lọ́wọ́ láti mú àwọn yòókù tí wọ́n lọ́wọ́ nínú ìkọlù. Bákan náà ni ó sọ wípé àwọn yóò máa ṣe àfihàn fáráyé bí gbogbo ìgbésẹ̀ ṣe ń lọ. Síwájú àkókò yìí ni agbẹnusọ ní àwọn fi ọwọ́ ṣìkún òfin mú ẹni 9 ní ọjọ́ 13 oṣù Kejìlá ọdún 2023 lórí ìkọlù tí ó yọrí sí ikú ẹni 3 ní agbègbè Gaube, ìjọba ìbílẹ̀ Council Kuje ní agbègbè ilé ìjọba ìlú Àbújá. 6 nínú àwọn afurasí wọ̀nyí ni wọ́n ṣe ìdánimọ̀ wọn sí ọmọ ẹgbẹ́ ọdẹ àti aṣọ́gbó ní agbègbè Kuje. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.